àwa kedere tó pé àmọ́ bó ṣe máa ń kàánú èèyàn àwọn ṣe àti bẹ̀rẹ̀ sí ní dáwó fún bó orí burúkú tẹ́lómi ṣe ń kọ̀rọ̀ ó ń jìyà ẹ̀ gbangba abẹ́ máa kọ̀ èrò pé lómi máa akọ̀dédé bẹ̀rẹ̀ sí ní máa wùwà wèrè tó bá jí láàárọ̀ àgbálẹ̀ onípàràgà lọ ají lọ́sọ̀kọ̀ ní kankan tó fọwọ́ ojú ara ẹ̀rọ ó ń rùwà wèrè ẹ máa rò pé bí kò serious ni kíní kan gbà kan àwọn wá wèrè tó ti wù ló ń pùṣẹ̀ lọ sóko parun yẹn wọ́n ti gbé ẹlòmíì rè wọ́n ti ṣépè fún ẹlòmíì wọ́n ti gbé ẹlòmíì rè ẹlòmíì ti ṣe nǹkan fún ìyọ̀tẹ́ pẹ́ ní ẹ ti sunkún nínú kọ̀rọ̀ tó ti gbére tó ti gbé ṣépè and you feel like all these things àwọn kìíní èpè you know they work èpè díẹ̀ báyìí ló ń jẹ́ òkú gbẹ èpè díẹ̀ báyìí ló ń jẹ́ òkú gbẹ èkíní pẹ̀bẹ èkejì pẹ̀bẹ má worry wọ́n má ṣe lọ keep hurting people keep making people cry jẹ́ káwọn èèyàn máa sun ẹkún kíkorò keep doing it and you are living your life kò kàn ẹ́ kò sí kan tó máa ṣe you think you are untouchable ibi tó ti ń ṣe ẹ́ o kàn mọ́ ni o kàn mọ́ kí nǹkan tó ń ṣe ẹ́ nìyẹn tẹ́ǹkọ̀ bò bá ṣíṣì lọ́wọ́ ẹ̀ lójú ara ẹ̀ iṣẹ́ ni ò sí owó ni ò sí ọ̀gá ó ti fara káṣá ó ti ṣorí burúkú bì kan wọ́n ti gbé eré wá ń jìyà. I'm not saying everybody that is going through hardship has actually done one thing wrong or the other. What I'm trying to say is that some of these things that some people go through is actual karma. That's what they call karma, but you wouldn't know it's karma because the karma is dealing with you. So the amount of karma to have buried you, it don't matter because don't go through you, the money to go through you, be on what equal reason to go through you. So you don't come here, you need you. Or you to buy my young bala or the cone, you know my free, I can buy Lucy. Ó kàn dédé bẹ̀rẹ̀ sí wùwà wèrè ọmọ mi ń fi igi lé mi mú kiri ọmọ mi ń ná mi ọmọ mi ṣe kíní kan ọ̀gá go and check yourself ta ló ti palẹ́kún ta ló ti lù ń jìbìtì ọmọ ọlọ́mọ wo ló ti fipá bá lò pọ̀ ọmọ kékeré wo ló ti bá sùn tó yẹ pé ó lọ jábàlẹ̀ ẹ̀ tó dẹ̀ fi ìkó máa ti sọ fún pé o gbọ́dọ̀ sọ fẹ́ anybody o tó bá sọ fẹ́ anybody kíní kan wá ti threaten wọn and you feel you have done it it's gone like that gone ani. ẹ̀yin yẹn mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin tó wà nínú fídíò yìí tí gbogbo wa mọ̀ sí òṣèrébìnrin Regina CHUKWU ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó sọ ẹ ti gbọ́ àwọn òwe àti àwọn àsàmù yìí tó sọ nínú fídíò yìí bó tilẹ̀ jẹ́ wípé ó kàn ń sọ ọ̀rọ̀ títí rẹ̀ ní kí ni ẹ rò yìí kó wà ní ìdí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ tàbí ta ni ẹ rò wípé arábìnrin yìí ń darí ọ̀rọ̀ rẹ̀ sí.